Ẹ káalẹ́ o, ẹ̀yin ọmọ Yorùbá ní tilé toko. Mo fẹ́ sọ̀rọ̀ lórí kókó mẹ́ta. Àkọ́kọ́, ewu wo ló wà nínú ká tú àṣírí ènìyàn síta? Ǹjẹ́ nínú àṣà ilẹ̀ Yorùbá à ń ka ìka mẹ́sàn-án lójú oníka mẹ́sàn-án bí? Ẹ̀kẹta, ǹjẹ́ bó tilẹ̀ wù kí agbára tí èèyàn gbójúlé kó nípọn tó, ǹjẹ́ ó dára fún abiyamọ tí ó fi inú ṣépè, tí ó fi inú ṣoyún fún oṣù mẹ́sàn-án tí ó rù tó sọ̀, ǹjẹ́ ó dára fún abiyamọ láti máa ṣẹ́ èpè bí? Ó di mélòó? Ó di mẹ́ta. Tó bá ní mo tún gbé fídíò jáde, tí wọ́n bá béèrè orúkọ fídíò tí mo gbé jáde, ẹ sọ fún wọn wípé hedgehog léléyìí ń jẹ́ o, hedgehog léléyìí ń jẹ́, hedgehog léléyìí ń jẹ́. Ṣé rí ẹranko tó ń jẹ́ hedgehog yẹn? Ẹranko tó dára tó dàbí ènìyàn, ẹranko tó bani lẹ́rù tó dàbí ènìyàn, ẹranko tó tẹ́rìbù tó dàbí ènìyàn, ẹranko tó ń ṣe bí ìjàpá ni a ń pè ní hedgehog. Ṣé lẹ́ranko tó ń jẹ́ hedgehog yìí o, ó ṣe ẹsẹ̀ bíi tènìyàn, ó ṣe ọwọ́ bíi teku, a kó ọwọ́ àti ẹsẹ̀ bọnú, a wá fi àpò ẹ̀yìn rẹ̀ a wá fi bora. Ó ní ìwà bíi tìjàpá, ó ṣe ẹsẹ̀ bíi tènìyàn. Hedgehog nìyẹn fún yín, hedgehog nìyẹn fún yín, hedgehog là ń pè yẹn o, hedgehog là ń pè yẹn o. Hedgehog lórúkọ tẹ́ranko yìí ń jẹ́, àtẹ́lẹsẹ̀ rẹ̀ bíi ti ènìyàn. Ẹ ṣọ́ra fún hedgehog o, gbogbo ẹ̀yin tí ẹ ń wá ifá o. Ẹ má gbàgbé bí ẹni ń wá fà, òfò ló ń wá o. Ẹ ṣọ́ra fún àwọn tá kí yín ní àárọ̀ wípé ẹ káàárọ̀, tí ẹ kò ní rìn jìnnà, wọ́n á tún kí yín káalẹ́ o, nítorí wípé àtijẹ àti mu ló ń gbèrú wọn síta o. Tíjẹ àti mu. Kí n tó tẹ̀síwájú nínú point tó wà nínú mẹ́séjì tí mo ń gbé síta yìí o, mo fẹ́ kí ẹ fi orin ìmọ̀ yìí ra ẹsẹ̀ díẹ̀. Ẹ má rìn jìnnà o, ọgbọ́n wà nínú orin. Agbẹ́rù dórí nígbà nígbè, ayé ò fẹ́ kárẹ̀rù ká sọ ṣe borí ẹni nù. Ayé ò fẹ́ kárẹ̀rù ká sọ ṣe borí ẹni náà nígbè. Ó kápá sókè òun yóò fanda, òwojú ilẹ̀ bó tilẹ̀ ń yọ ni. Ọlọ́run jinlẹ̀ pẹ̀kúlé lọ́kàn wá, inú ìyẹ̀wù kankan láṣẹ ń gbé. Ayé ò fẹ́ o. Ènìyàn fẹ́, ayé ò fẹ́ o. Ènìyàn fẹ́, ènìyàn fẹ́ kágbẹ́rù dórí. Ayé ò fẹ́ kárẹ̀rù ká sọ sí orí ènìyàn náà lóde. Ọ̀rẹ́ dà sí kíra ó sunkún kiri, àbí kò mọ pé dàbí níbí dání. Okay. Ènìyàn fẹ́ kágbẹ́rù dórí nígbà nígbè,
borí ẹni náà nígbè ní ṣe borí ẹni náà nígbè ní ṣe borí ẹni náà nígbè ní. Okay. Ènìyàn fẹ́ kàgbẹ́rù dórí nígbà nígbè ayé ò fẹ́ kàgbẹ́rù kásán lórí ẹni náà nígbè ní. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ṣé fídíò tí èèyàn bá ń fi owó ara ẹ̀ ṣe tí ò sí pé bóyá ó fẹ́ jèrè nídìí ẹ̀? Ṣé fídíò tí èèyàn bá ń fi owó ara ẹ̀ ṣe tí ò sí pé bóyá ó ń ṣe láti fi gba owó lọ́wọ́ àwọn ènìyàn? Ṣùgbọ́n fídíò tí èèyàn ṣe nítorí pé Olúwa ló gbé mi dìde wípé gbóhùn sókè, bú jáde, àsìkò ti tó, jẹ́ kí wọ́n mọ̀ ẹlẹ́tàn yìí tí à ń pè ní hedgehog. Mo béèrè ìbéèrè mẹ́ta èyí tí mo fẹ́ sọ ọ̀rọ̀ lé lórí díẹ̀díẹ̀. Mo sọ wípé ǹjẹ́ kákàká mẹ́sàn-án lójú oníka mẹ́sàn-án ní ilẹ̀ Yorùbá ǹjẹ́ àṣà wa níbí? Ẹ wo arábìnrin tí ó bímọ sí ìlú òyìnbó. Àwọn ọmọ tó bí ò gbọ́ Yorùbá, ó ń fi Yorùbá jẹun. Mo wá fẹ́ fi àkókò yìí pariwo síta sí ìgbọ́ tí ẹ̀yin yèyé ọba ní ẹlẹ́ẹ̀kejì wípé èyí tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pè wípé Ọlọ́run ò ní sọ̀kalẹ̀, ènìyàn là ń rán. Ẹ má fi gbígbọ́ ṣe aláìgbọ́. Ọmọbìnrin tó ń fi èdè Yorùbá jẹun nílùú òyìnbó tí ọ̀rọ̀ ẹnu ẹ̀ ń dá wàhálà sílẹ̀. Ẹ dìde ẹ sọ fún pé àgbà wà nílùú. Èdè Yorùbá ní àṣà. Ká tú àṣírí ènìyàn síta pẹ̀lú yẹ̀yẹ́ àti èébú láì wá solution sí kì í ṣe àṣà ilẹ̀ Yorùbá. Káka ìka mẹ́sàn-án lójú oníka mẹ́sàn-án pẹ̀lú yẹ̀yẹ́ kì í ṣe àṣà ilẹ̀ Yorùbá. Ká wá máa wá owó ní ọ̀nà tí ó ń pa àwọn ènìyàn lẹ́kún, èyí tí kò fi ara pamọ́. Kò yàtọ̀ sí tàwọn tó ń ṣèkà. Gbogbo ohun báyìí ò ń ṣàṣà ilẹ̀ Yorùbá. Kí ni ìgbésẹ̀ ẹ̀yin aṣáájú ilẹ̀ Yorùbá lórí ìṣòro tí àwa ọmọ Yorùbá ń kò ní ìlú òyìnbó? Èyí tí à ń kò látọ̀dọ̀ ìjọba ìlú òyìnbó yàtọ̀, èyí tí àwa ń dá sílẹ̀ láàrin ara wa ó yàtọ̀. Ṣùgbọ́n mo ń fi fídíò yìí pe àkíyèsí yín sí obìnrin tí ó dìde ní ilẹ̀ ìlú òyìnbó, èyí tí àwọn ọmọ tó bí ò gbọ́ Yorùbá tó wá ń fi èdè Yorùbá jẹun. Mo ń pe àkíyèsí yín sí arábìnrin náà nítorí pé èpè tó ń ṣẹ́ lórí abiyamọ, lórí ìyá ńlákúyà, lórí àwọn ọmọ tí àwọn ènìyàn bí ó ti pọ̀ jù. Ogun tí ẹ̀ ń fojú yẹpẹrẹ wò yìí ó lè tàn dé Nàìjíríà o. Ìbéèrè mi ni wípé ǹjẹ́ a ní aṣáájú ní ilẹ̀ Yorùbá bí tí ó lè kọbi ara sí ìṣẹ̀lẹ̀ àti ogun abẹ́lé tí arábìnrin fẹ́ dá sílẹ̀ bí? Ǹjẹ́ a ní aṣáájú ilẹ̀ Yorùbá bí èyí tí ó lè sọ fún arábìnrin wípé ọmọ àlè lákúrò nílé fi fọwọ́ òsì júwe ilé wa máa sọ pé kò ságbà bẹ́ẹ̀? Ǹjẹ́ a ní bí? Èmi gbà pé a ní. Olúwa rán mi sí ẹ̀yin yèyé ọba. Àwọn tí ó mọ̀ mí mi ò kàn fẹ́ expose ara mi lórí Facebook ni, because I'm not on Facebook to advertise who I am. Olúwa rán mi sí ẹ̀yin yèyé ọba. Ọlọ́run á fún yín ní ọgbọ́n àtẹ̀mí òye. Ọlọ́run tó rán mi sí yín á fún yín ní ìmọ̀. Ẹ bá arábìnrin wí. Ẹ bá wí. Ẹ pé kí ẹ bá sọ̀rọ̀.
ẹ jẹ́ kó mọ̀ wípé ní ilẹ̀ Yorùbá a ní àṣà a sì ní ìbọ̀wọ̀ fún, èyí tí ó jẹ́ ìkan nínú àwọn òpó tí ó di ilẹ̀ Yorùbá mú: àṣà, ìbọ̀wọ̀ fún àti ìbẹ̀rù àgbà. Eléyìí ò ń ṣe pé bóyá èèyàn darapọ̀ mọ́ ẹ̀sìn kan ó wá ṣe kí ni, ó wá ń yájú sáwọn tó jùlọ náà. Àṣà, ìbọ̀wọ̀ fún àwọn àgbà, káyé kàkà mẹ́sàn-án lójú oníkà mẹ́sàn-án, káyé fi èpè bá ara wa ṣeré tàbí bára wa jà gẹ́gẹ́ bí abiyamọ kì í ṣe àṣà ilẹ̀ Yorùbá. Arábìnrin tí mò ń sọ yìí, ẹ bá wa bá sọ̀rọ̀. Ohun tí ò dára kò dára. Ohun tí ó dùn mí jù ni wípé kò lè pé ọmọ rẹ̀ obìnrin jókòó kí ó máa sọ fún ọmọ rẹ̀ obìnrin pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ ìtumọ̀ rẹ̀ rèé. Ǹjẹ́ àwọn olórin tí Ọlọ́run rán níṣẹ́, tí a bá pè wọ́n jókòó pé kí ni wọ́n rò tán fi ń kọrin? Mò ń bọ̀. Àwọn gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè mọ, bóbìnrin fojú dòrò òrùn máa gbé. Ẹ̀kìlọ̀ fọ́mọdé kó má rìn ní pàdó. Ǹjẹ́ ó dára kí èèyàn bímọ sílùú òyìnbó kí ọmọ rẹ̀ má lè sọ Yorùbá? Èyí tó ibi tó yẹ kó rorí sí kò rorí sí, kó tún wá máa fi Yorùbá pa owó, ìyẹn ò tún tẹ́ lọ́rùn. Ṣùgbọ́n gbogbo àwọn tó wá gbọ́ Yorùbá tó ń sọ yẹn kó wá máa fi kí ni ẹ̀tanú àti ìkórìíra bá wọn wí. Ṣé rí, ó ń ta ewé àti egbò, ọ̀tọ̀ nìyẹn. Ó ń ṣiṣẹ́ ọ̀run ayémoru, ọ̀tọ̀ nìyẹn o. The real point here is that ìwà àti ọ̀rọ̀ ẹnu rẹ̀ sí àṣírí àti ìdààmú àwọn ènìyàn. Ẹ bá wa béèrè lọ́wọ́ rẹ̀, ẹ̀yin yèyé ọba, wípé kí ló fẹ́? Nítorí wípé ẹni tí ò bá lè tún ilẹ̀ Yorùbá ṣe, ẹ̀yin yèyé ọba o, ẹ bá wa sọ fún pé kí ó má ṣe fi kún wàhálà wa. Ọmọbìnrin yìí ń gba ẹ̀bọ̀dè, ẹ fura. Ẹni tí ò bá lè tún ilẹ̀ Yorùbá ṣe kí ó má fi kún wàhálà wa. Ìrònú àti ìbànújẹ́ ńlá ló jẹ́ wípé a bí àwọn ọmọ tí ò lè sọ Yorùbá sí ìlú òyìnbó, ká wá gbọ́ pé ìyá irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn wá ń fi Yorùbá tó fi ń pa owó tọ́jú àwọn ọmọ ẹ̀. Ègún wà lórí ẹ, ìwà arábìnrin tí ò ń fi orúkọ Yorùbá pa owó fi tọ́jú àwọn ọmọ ẹ̀. Wá máa wá ọ̀nà àti fi kún wàhálà ilẹ̀ Yorùbá. Tí o bá sọ pé o kò fi kún wàhálà ilẹ̀ Yorùbá, àti rán àwọn yèyé ọba kan bí ẹ, ṣé ìgbésẹ̀ tí ò ń gbé yìí ni a fi ń tún ìṣòro ayé àwọn ènìyàn ṣe tàbí a fi ń dákun? Ẹ̀kìlọ̀ fọ́mọdé kó má rìn ní pàdó, kó má ṣe sì fara gbòógì náà lójijì. Ìgbọràn sàn jẹbọ rírun. Kókó jábélé kálukú lómi ṣe tiẹ̀. Mo tún padà sí orí ètò kí ni àṣà ilẹ̀ Yorùbá.
pẹ̀lú èèwọ̀ níṣe ní àárín wa? Kí ni àṣà ilẹ̀ Yorùbá pẹ̀lú èèwọ̀ ilẹ̀ Yorùbá níṣe ní àárín wa? Ǹjẹ́ fídíò tí mo ṣe last wípé kí a padà sí àwọn orin ìgbàanì ká lè máa rọ́gbọ́n kọ́ nínú ẹ̀, ṣé ọ̀rọ̀ ti ara ni eléyìí ni àbí ti ẹ̀mí? Mò ń bọ̀ wá. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ, ẹranko hedgehog ó jẹ́ àwọn ẹranko tí Ọlọ́run tún fi pòwe sílé ayé gẹ́gẹ́ bí ẹranko àdán. Ẹranko hedgehog jẹ́ ẹranko àrímálegbójú kúrò nítorí pé tí ó bá rìn pẹ̀lú ìgbéraga ni. Àtẹ́lẹsẹ̀ rẹ̀ báyìí bí àtẹ́lẹsẹ̀ obìnrin tó ní bàdí ńlá ni, ti fáàrí, tìgbéraga. Tógétógé ni ẹranko yìí fi máa ń rìn níbi tí àyè bá ti gbà á. Ṣùgbọ́n tí ẹranko yìí bá dé àárín méjì, ibi tí àyè ò ti gbà á kẹ́sẹ̀ wọlé, á kórí wọlé, á kó ọwọ́ wọlé bíi ti jàpá. Ǹjẹ́ mọ̀ pé ọmọbìnrin tó ń fi èpè bá gbogbo ènìyàn sọ̀rọ̀ yìí, mo pè ní hedgehog nítorí pé alásọkójẹ ẹ̀dá ni. Alásọkójẹ ẹ̀dá ni. Tí ó bá kí yín káàárọ̀, tí ẹ bá délé yín, ilẹ̀ ò tí ṣú, á kí yín káalẹ́. Tẹ́ bá ní ilẹ̀ ò máa tí ṣú, á ní kò ní dá fún ìyá láyà ẹ̀. Sórí oore ewé àti egbò tí mo ṣe, mi ò ṣe láti fi gba ọpẹ́. Òun ò ṣe láti fi gba ọpẹ́ rárá. Ǹjẹ́ mọ̀ pé àwọn eléṣù ló ń ṣe bẹ́ẹ̀ yẹn ṣiṣẹ́ wọn? Ẹni wáfà ó ń wófò, ẹ ṣọ́ra. Ẹni máa béṣù jẹun kó jẹ́ kí ṣíbí rẹ̀ gùn. Ọmọbìnrin ti ṣe oore fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá. Ó ti ṣe oore fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá, ṣùgbọ́n ẹ fura. Ẹ fura o, kẹ̀sì gbọ́ ohun tó lórin wí. Kí olórin yẹn tó máa kọrin lọ, kí Ọlọ́run kó fẹ́ orin kẹ́ olórin náà. Ṣé rí olórin tí ẹ̀ ń gbọ́ yẹn? Ọlọ́run nìkan ló lè ṣèdájọ́ ẹ̀. Kí ni ayé ò sọ tán lórí ọ̀rọ̀ ẹ̀? Ṣùgbọ́n báwo ni irú àwọn ènìyàn bẹ́ẹ̀ yẹn ni wọ́n fi ṣoríire láàrin ìlú? Ìwà. Ṣé olórin tí ẹ̀ ń gbọ́ tẹ́ ń gbóhùn ẹ̀ yẹn? Àwọn ọ̀rọ̀ tí ayé ń sọ nípa ẹ̀ nígboro mà lágbára púpọ̀ lórí ọ̀nà àti lókìkí àti ọ̀nà àti ní owó lọ́wọ́. Ṣùgbọ́n kí ni olórin yìí fi ṣe kíni? Kí ló fi lékè? Ogun aláròká, ìwà. Àwọn eléyìí níwà, wọ́n ní ìtẹríba,
wọn kì í kọjá àyè wọn, pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n lólé ayé wọn. Ìwà àwọn olórin tẹ́ ń gbóhùn ẹ̀yẹn, àwọn eléyìí ní ìwà. Ṣùgbọ́n arábìnrin tí mo pè ní hedgehog yìí tó ń tẹ ewé àtegbò tí ọba ò jọ́ lójú, ìyá ńlá kù ìyá àwọn ènìyàn ò jọ́ lójú nítorí bó ti lọ gba agbára tó ń kì í láyà. Mo ní ó ti lọ gba agbára tó ń kì í láyà. Bó ṣe ń bú ìyá àwọn ènìyàn bẹ́ẹ̀ ló ń bú ló ń ṣẹ́ èpè fún ọmọ tí wọ́n bí. Bó ṣe ń bú ọba bẹ́ẹ̀ ló ń bú jòyè. Òun ló ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọlọ́pàá ìlú òyìnbó, a máa ṣèwádìí àṣírí àwọn ènìyàn, kò ní wá ọ̀nà àti wá kí ló mú wọn kó sínú ìṣòro tí àṣírí wọn fi wà ní ọ̀dọ̀ ọlọ́pàá. Ṣùgbọ́n wá dákún ìṣòro wọn, á jáde sórí TV, á gbé omi, á gbé ọtí, á gbé sìgá, á gbé tùràrí, tó bá ti tẹ́rẹ̀ lọ́rùn tán á wá bẹ̀rẹ̀ èpè. Yèyé ọba, ẹ ṣiṣẹ́ tí Ọlọ́run rán yín. Ẹ má jẹ́ wọṣọ ìgúnwà tí mo fi joyè, ẹ má jẹ́ kí n fi pass message sí yín. Àwọn tó mọ̀ mí, mi ò ní láti wọṣọ oyè fi pass message sí yín. Ẹ ṣiṣẹ́ tí Ọlọ́run rán yín. Ẹlẹ́ẹ̀kejì ni message yìí o. Ẹ bá ọmọbìnrin wí, ẹ jẹ́ kí ó mọ̀ wípé àgbà ò tán nílẹ̀ Yorùbá. Mo jẹ́ ẹni tó máa wo ibi téèyàn bá rí ibi téèyàn ti bẹ̀rẹ̀ ìwà, mo mọ ibi tó máa bá dé. Ìgbésẹ̀ tí arábìnrin yìí ń gbé á dá ogun abẹ́lé lẹ̀ Nàìjíríà. Ẹ tètè gbé ìgbésẹ̀ kẹ́ paná èṣù. Nítorí wípé arábìnrin yìí ó ti ṣe oore fún àwọn ènìyàn. Àwọn tó ṣoore fún ò ní padà lẹ́yìn ẹ̀. Títí dèní ló ń jáwé. Ṣé bí a ti bá lé ayé nìyẹn? Ibi tí àdúrà oníkálukú bá ti gbà, ó ti dìmùlẹ̀. Wọn ò ní fẹ́ ṣe kí ni? Wọn ò ní fẹ́ kẹ̀yìn síbẹ̀ mọ́. Ṣùgbọ́n mo fẹ́ fi àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ti hedgehog woman yìí lẹ́yìn wípé ẹ ṣòtítọ́. Wọn ò bí sórí mẹ́ja. Tí ẹ bá bawí tí ò bá gbọ́, ẹ yẹra. Kí Ọlọ́run kí ó lè mọ̀ wípé tójú bá ń kàn yín, ẹ parọ́. Ṣùgbọ́n ẹ má ṣèké ṣọ̀dàlẹ̀ nítorí àti sùn yín. Ẹnu èké kì í ṣẹ̀jẹ̀. Ìdájọ́ tó ṣekú pa Samson, ó ṣekú pa àwọn ọlọ̀tẹ̀ lápapọ̀. Ọ̀rọ̀ ìtàn ni. Ikú tó ṣekú pa Samson ó ṣekú pa àwọn ọlọ̀tẹ̀ lápapọ̀. Ọ̀rọ̀ ìtàn ni. Ẹ ṣòtítọ́ kí ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ẹ ṣòtítọ́ kí ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ẹ ṣòtítọ́ kí ẹ sì bẹ̀rù Ọlọ́run. Nítorí wípé tójú bá ń kàn yín, ẹ parọ́. Ṣùgbọ́n tí ẹ bá wá ṣèké ṣọ̀dàlẹ̀ ńkọ́, àti sùn yín á ṣòro, kò lè mú jẹ. Ìdájọ́ Ọlọ́run ń bọ̀ lórí arábìnrin náà, ẹ kò lè mú jẹ.
láì fa ọ̀rọ̀ gùn. láì fa ọ̀rọ̀ gùn. àwọn ọmọ tí a bí sílùú òyìnbó wọn kò gbọ́ Yorùbá. Ǹjẹ́ ó dára fún ìyá tí ó bí wọn láti fọwọ́ òsì júwe ibi tó ti ń bọ̀? Ní ìgbẹ̀yìn ọ̀rọ̀ yìí, ẹni tí kò bá lè tún ilẹ̀ Yorùbá ṣe kí ó má dákún ṣòro ibẹ̀.